ẹ̀kálẹ́ ẹ̀kọ́ àtọ́bọ̀ Elédùà yóò fi àṣẹ sínú iṣẹ́ oníkálukú wa. Ìròyìn àṣálẹ́ lọ́mọ aṣojú wọ̀nyí láti lè ṣe NTA Ìjẹ̀bú Òde. Adétóyè Adégbèmí olórúkọ oníròyìn. Ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ti gùnlé ṣíṣe àyẹ̀wò sí owó ìṣúná àti ìṣàkóso àwọn ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí ìjọba àtẹ̀jáde alábòójútó gbogbo ètò ìṣúná fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ náà láti lè mú kí ìmúgbòòrò dé bá ìṣàkóso owó àti láti lè jẹ́ kí iṣẹ́ gbogbo dára sí i. Akọ̀ròyìn wa láti ilé aṣòfin Yẹmí Dalẹ́mọ̀ jábọ̀ ìròyìn wípé àtúnyẹ̀wò yìí jẹ́ apá kan pàtàkì nínú àṣẹ tó jẹ́ ojúṣe ilé aṣòfin gẹ́gẹ́ bí ìlànà òfin orílẹ̀-èdè yìí láti lè jẹ́ kí a máa ṣàkóso owó àwùjọ pẹ̀lú ìfọkànsìn, ìtẹ́lọ́rùn àti àbáyọ. Ẹ gbọ́ ẹ̀kún ìròyìn náà síwájú sí i. Ìgbìmọ̀ lórí owó ìlú àti tó ń gbógun ti ìwà àjẹbánu tí Honourable Dámiláre Bello darí rẹ̀ ni wọ́n ṣàlàyé pé ìgbésẹ̀ àyẹ̀wò ìnáwó àwọn ìjọba ìbílẹ̀ yìí ló wà níbàámu pẹ̀lú ìlànà òfin fún àwọn ilé aṣòfin láti rí i pé àwọn iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ tẹ̀lé òfin tó wà nílẹ̀ ní gbígbé iṣẹ́ sóde àti ṣíṣẹ́ wọn àti pàápàá kí wọ́n lè ná owó ìjọba lọ́nà tí ó yẹ. Àwọn aṣòfin yìí ni wọ́n wo ìwádìí tí ẹ̀ka àyẹ̀wò owó wò tí ìjọba ìpínlẹ̀ Ògùn gbé sóde lórí ìnáwó àwọn ìjọba ìbílẹ̀ náà tí wọ́n sì sọ fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà níkàlẹ̀ pé kí wọ́n mú àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ wá lórí àwọn èsì kan tó wà nínú àkọsílẹ̀ náà. Àwọn ìjọba ìbílẹ̀ tó ti farahàn ní ìjọba ìbílẹ̀ Àríwá Rẹ́mọ, Ewékòró, Ọ̀dẹ́dá, Àríwá Abẹ́òkúta àti ìjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Ìjẹ̀bú. Àwọn aṣòfin rọ̀ wọ́n láti túbọ̀ fi agbára kún ètò ìṣúná wọn gbogbo àti tí àwọn aṣòfin náà sọ pé àyẹ̀wò tí ẹ̀ka tó ń rí sí àyẹ̀wò owó wò ní ìpínlẹ̀ Ògùn yìí ló ṣàfihàn pé àwọn ìjọba ìbílẹ̀ ti ń ṣe dáadáa sí i ju ti àtẹ̀yìnwá lọ. Ìgbìmọ̀ yìí wá sọ fún àwọn ìjọba ìbílẹ̀ tó wà níkàlẹ̀ pé kí wọ́n fi àwọn ìlànà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe ná owó tí wọ́n sì gbé iṣẹ́ sóde ṣọwọ́ sí àwọn àti pàápàá àwọn iṣẹ́ tó jẹ́ ti ìjọba tó wà ní ìjọba ìbílẹ̀ wọn. Àyẹ̀wò tó ń lọ lọ́wọ́ yìí ni àyẹ̀wò ètò ìlànà ìnáwó àwọn ìjọba ìbílẹ̀ fún ọdún 2023. Yẹmí Dalẹ́mọ̀ ló jábọ̀ ìròyìn. Adarí àgbà fún iléeṣẹ́ amóhùnmáwòrán NTA eléyìí tó kalẹ̀ sí olú-ìlú ìpínlẹ̀ Ògùn ìyẹn ní ìlú Abẹ́òkúta ọ̀gbẹ́ni Kẹ́hìndé Ọ̀nàdá ti ṣe àbẹ̀wò sí ẹ̀ka iléeṣẹ́ náà iléeṣẹ́ NTA tó wà nílùú Ìjẹ̀bú Òde lẹ́yìn ìṣẹ̀lẹ̀ alọ́nkólóńkígbe tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tí wọ́n sì kó àwọn ohun èlò pàtàkì tó yọrí sí ìṣàkóbá fún agbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ náà pẹ̀lú ètò ààbò nínú àyíká náà. Sùnmísọ́lá Adénúgà wà níbẹ̀ lákòókò àbẹ̀wò náà ó sì jábọ̀ ìròyìn. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà láti inú Gbémilékè Ọ̀dẹ́bọ̀. Ìṣẹ̀lẹ̀ náà ti ṣàkóbá púpọ̀ lórí iléeṣẹ́ náà pàápàá jùlọ lórí ìgbóhùnsáfẹ́fẹ́. Ní àbẹ̀wò rẹ̀, adarí àgbà fún NTA Abẹ́òkúta ọ̀gbẹ́ni Kẹ́hìndé Ọ̀nàdá bá àwọn òṣìṣẹ́ kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ láabi náà. Ó sì fi dá wọn lójú pé àwọn aládarí yóò rí sí ìdápadàbọ̀sípò iṣẹ́ náà ní kánkán. Ó tún wá ṣàlàyé pé wọ́n nílò láti létò ààbò tó péye. Ó sì tún ṣèlérí pé òun yóò bá àwọn alẹ́nulọ́rọ̀ ṣiṣẹ́ láti dẹ́kun àtúnwá ìṣẹ̀lẹ̀ náà. Ìròyìn tí a gbọ́ ló jẹ́ ká wá pé wọ́n wá gé àwọn amọ̀kèbù tí gen NTA Ìjẹ̀bú Òde tó ń lò láti fi ṣiṣẹ́ rẹ̀ ti rí ohun tó dẹ̀ ṣokùnfà ẹ̀ ní àwọn apá ibì kan tó wó nínú fẹ́ǹsì lọ́wọ́ ẹ̀yìn. Ẹ̀bẹ̀ tá máa bẹ̀ ni fún àwọn tó nífọ̀n léèkánná nínú ìlú láti dìde ràn wá lọ́wọ́. Kì í ṣe nǹkan tí NTA Ìjẹ̀bú Òde tí wọ́n lágbára láti sáré ṣe. Ó dẹ̀ máa mú ìfàsẹ́yìn wá nínú iṣẹ́ wọn torí pé tí ò bá síná ọba jẹnẹrétọ̀ nílé ṣiṣẹ́. Iléeṣẹ́ amóhùnmáwòrán NTA Ìjẹ̀bú Òde ti fọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà tó àwọn agbófinró létí. Wọ́n sì ti mú afurasí kan Michael Ògúnyẹmí tó sì ti wà ní ọgbà àwọn ọlọ́pàá.
bàbá afurasí tí wọ́n mú ọ̀gbẹ́ni Folúṣọ́ Ògúnyẹmí ṣèlérí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró ní rírí pé ìdájọ́ òdodo wà àti wípé iṣẹ́ padà bọ̀ sípò ní NTA Ìjẹ̀bú Òde. ní àárọ̀ sátọ̀dẹ̀ èmi tiẹ̀ múra mo fẹ́ jáde lọ tẹ́lẹ̀ ni so mo ṣe ìyàwó mi ní dádì kí n bojú wẹ̀yìn mo wá bojú wẹ̀yìn ni mo rí ọ̀gá àti ọlọ́pàá tó ń bọ̀ mi wà ọlọ́pàá yẹn náà mo mọ̀ tẹ́lẹ̀ torí ìgbà tí ọmọ mi yẹn dáràn in the first instance tó lọ rọ́ọ̀bù ọlọ́pàá yẹn ní IPO ẹ̀ níṣẹ́ tó tún wá ṣe vandalism generator room NTA ṣe ọlọ́pàá yẹn náà inú mi tún dùn pé òun náà tó ní IPO ẹ̀ so wọ́n ṣe dé mo ṣàlàyé fún wọn pé wọ́n ní nǹkan báyìí ló ṣẹlẹ̀ mo ní ẹni báyìí ló ṣe mi ò lè purọ́ mo ní ọmọ mi ní alẹ́ all the offices tó wà around this place ló vandalize. àwọn agbófinró ń tẹ̀síwájú nínú ìwádìí wọn láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde Gbémilékè Ọ̀dẹ́bọ̀ ló ṣe àtúpalẹ̀ ìròyìn. àwọn àrọ́mọdọ́mọ Fùsẹ́ngbùwà nílùú Ìjẹ̀bú Òde nílé lóko àti lẹ́yìn odi ti ṣe ìpàdé papọ̀ wọ́n sì ti fẹnukò láti ṣiṣẹ́ fún ìdàgbàsókè orírun wọn ní ìgbáradì láti yan Àwùjalẹ̀ tuntun fún ilẹ̀ Ìjẹ̀bú. Akọ̀ròyìn wa Anthony Gadonu bá wọn pèsè síbi ìpàdé ọ̀hún eléyìí tó wáyé ní agboolé Ùlé ńlá Agùsẹ̀ǹbí nílùú Ìjẹ̀bú Òde. Bákan náà àwọn aṣojú ilé ọba mìíràn bá wọn péjọ síbi àpéjọrò náà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìwé náà látẹnu Michael Kadri. Ìpàdé ìṣọ̀kan ilé ọba Fùsẹ́gbùwà tó wáyé ní agboolé Ùlé ńlá Agùsẹ̀ǹbí Ìjẹ̀bú Òde ní àwọn ọmọ ẹbí nílé lóko àtìlẹ́yìn òdì tí wọ́n ju igba lọ wá láti fi ohùn ṣọ̀kan fún ìdàgbàsókè orírun wọn. Àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jọ pèsè síbi àpérò náà nínú wọn láti rí ọmọ ọba Adélékè Adéyẹmí akọ̀wé àgbà fún àwọn ilé ọba mẹ́rẹ̀ẹ̀rin àti akọ̀wé ilé Fùsẹ́gbùwà. Nígbà tí wọ́n ṣàlàyé ìdí pàtàkì tí àpéjọ náà fi wáyé olórí ẹbí Fùsẹ́gbùwà olóyè Adédòkun Ajídàgbà tẹnumọ́ ìṣọ̀kan láàrin àwọn ẹ̀ka mẹ́jọ tí Fùsẹ́gbùwà pín sí. Olórí ẹbí olóyè Ajídàgbà ṣàlàyé pé àwọn ọmọ ọba lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n lé ní igba ni wọ́n jọ péjú pésẹ̀ síbi ìpàdé náà pẹ̀lú ìkárò wọn. Wọ́n sì tún ṣàfihàn ìfarajìn wọn sí ìdílé wọn nígbà tí wọ́n sì tún gba ojú titun sí ìdílé náà. Ó fi kún wípé ipa tí òun kó gẹ́gẹ́ bí olórí ẹbí ìdílé Fùsẹ́gbùwà ní gbogbo ẹ̀ka mẹ́jẹ̀ẹ̀jọ tí ó wà nínú ìdílé Fùsẹ́gbùwà fọwọ́sowọ́pọ̀ gbà. Bákan náà olóògbé ọba Àwùjalẹ̀ tí ó wàjà ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ni ó fọwọ́ sí ìbámu yìí nítòótọ́ nígbà ayé rẹ̀. Ní àkótán kókó ìpàdé àpérò láàrin àwọn àrọ́mọdọ́mọ Fùsẹ́gbùwà ni títa ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ fún àdúrà pẹ̀lú ohun ìbílẹ̀ fún àlàáfíà ìṣọ̀kan àti ìtẹ̀síwájú fún ilé Fùsẹ́gbùwà lápapọ̀ pẹ̀lú àdúrà fún ìlú Ìjẹ̀bú ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ fún yíyan ẹni tó yẹ jùlọ láti wọ ipò gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tuntun sí ilẹ̀ Ìjẹ̀bú àti agbègbè rẹ̀. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde Michael Kadri ni ó ṣe àtúpalẹ̀ rẹ̀. Pẹ̀lú àfojúsùn tó lágbára láti lè pèsè ògúnlọ́gọ̀ iṣẹ́ fún àwọn ènìyàn tí kò ní ìṣẹ́wọ́ tàbí iṣẹ́ ní orílẹ̀-èdè yìí, ìjọba àpapọ̀ ti tún ṣàfihàn àfojúsùn rẹ̀ láti ró àwọn ẹ̀ka orílẹ̀-èdè tó ń rí sí iṣẹ́ fún àwọn aráàlú lágbára pẹ̀lú irinṣẹ́ àti àtìlẹ́yìn tí wọ́n nílò láti lè ṣàgbàtẹ̀rù ìgbìyànjú náà. Alákòóso fún ẹ̀ka iṣẹ́ àti ìbáṣepọ̀ Mohammed Migari Dengadi ló fi eléyìí léde nígbà tó ń ṣàbẹ̀wò síbi tí wọ́n ti ń kọ́ olúùlú iléeṣẹ́ àjọ NDA tuntun ní ìlú Àbújá tí wọ́n retí pé yóò parí kí ọdún yìí tó parí. Joseph Hudson ló jábọ̀ ìròyìn náà. a ò ní jù bẹ́ẹ̀ lórí ìròyìn wa ní àṣálẹ́ òní. Orúkọ tèmi yí padà Adétóyè Adébíyànwó títí dọ̀la ó dàbọ̀.